ọlọ́run tó tóbi, ọlọ́run bàbá àgbà, ayé ò gbà mọ́ ó fọ̀run ṣe ibùgbé, ọ̀run ò gbà mọ́ ó fàyè ṣàpótí ìtìsẹ̀, ọlọ́run tó tóbi, ọlọ́run bàbá àgbà. Ògo ni fún ọlọ́run wa ní òkè ọ̀run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi lórí ìkànnì ọwọ́ agbára ọlọ́run wà lórí wa. Ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Sámúẹ́lì kínní orí 30. Mò ń kà láti ẹsẹ̀ kínní sí ìkẹfà. Ìwé Sámúẹ́lì kínní orí 30 ẹsẹ̀ kínní sí ìkẹfà. Ó sì ṣe nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì bọ̀ sí Sígílà ní ijọ́ kẹta, àwọn ará Amẹ́lẹ́kì sì ti kọlu ìhà àríwá àti Sígílà, wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn. Wọn kò sì pa ẹnìkan, ọmọdé tàbí àgbà, ṣùgbọ́n wọ́n kó wọn lọ, wọ́n sì bá ọ̀nà tiwọn lọ. Dáfídì àti àwọn ọmọkùnrin sì wọ ìlú, sì wó àtìkún àti obìnrin wọn àti ọkùnrin wọn àti ọmọbìnrin wọn ni a sì kó ní ìgbèkùn lọ. Dáfídì àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbé ohùn wọn sókè, wọ́n sì sunkún títí agbára kò sì fún wọn mọ́ láti sunkún. A sì kó àwọn aya Dáfídì méjèèjì ní ìgbèkùn lọ, Ahinoamu ará Jesreeli àti Abigaili ará Nabali ará Karmeli. Dáfídì sì bànújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà ń sọ̀rọ̀ láti sọ ní òkúta, nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́, olúkúlùkù ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin àti ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn le nínú Olúwa. Kókó ìwàásù tòní náà ni wípé mímúra ẹni lọ́kàn le nínú Olúwa. Ọ̀pọ̀ ìgbà ó ní èèyàn ó dé ìkóríta kan tí ọkàn èèyàn rẹ̀wẹ̀sì. Ọ̀pọ̀ ìgbà ó lè yàn bára rẹ̀ ní ìkóríta míì tí ò sí alábàárò, tí ò sí alábàákẹ́dùn, tí ò tiẹ̀ sí irú àmọ̀ràn tí àwọn ènìyàn lè gbà ọ́ ní ìkóríta yẹn tó yanjú ìṣòro yẹn. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn ẹlòmíín wà tó jẹ́ pé o wò pé àwọn ẹni tí mo fẹ́ fẹ̀yìntì rèé, àwọn ẹni tí mo fẹ́ gbẹ́kànlé rèé, ṣùgbọ́n ní àkókò yẹn wọ́n yẹ igi kúrò lẹ́yìn rẹ, gbogbo igi tí wọ́n fi ṣe igi ẹ̀yìn ọgbà rẹ wọ́n yẹ kúrò pé kó kù wọ nìkan. Wọ́n tilẹ̀ ń gbèrò wípé kó tiẹ̀ kú. Ìkóríta tí Dáfídì bára rẹ̀ lélẹ́yìí. Àwọn ènìyàn wọ̀nyí dé, wọ́n ti kó ọmọ, wọ́n ti kó aya, wọ́n ti kó ilé, wọ́n ti kó ẹrù wọn lọ. Wọ́n ní wọ́n sun ẹkún títí agbára kò sí fún wọn mọ́. Ẹ mọ irú ẹkún yẹn, Ọlọ́run ní jẹ́ àrídààmú tá a fi sun irú ẹkún débi wípé wọ́n sun ẹkún tí agbára kò sí mọ́. Ṣùgbọ́n ní ìkóríta tí ẹ̀mí fẹ́ pin, wọ́n ní Dáfídì ó mú ọkàn rẹ̀ le nínú Olúwa. Èmi náà ò mọ ìkóríta tí ìwọ wà, mi ò mọ nǹkan tó ń là kọjá tó o ti rò pin, o ti gbàdúrà, o ti lọ sí igbá, o ti lọ sí àwo. Ó dàbí wípé ìrànlọ́wọ́ kò tiẹ̀ sí ọ̀rọ̀ ìwúrí tí ẹnikẹ́ni fi fún ọ. Kàkà bẹ́ẹ̀ ọ̀pọ̀ ènìyàn ń dá ọ lẹ́bi ni. Ní ìkóríta yìí ó láti mú ara rẹ ní ọkàn le, kó wá tọ̀ Ọlọ́run tó ní ọ, tó ní ayé rẹ, tó mọ̀ ọ́, tó lè tún ọmọ, tó lè tún ayé ẹ ṣe, tó lè dá ìkólọ rẹ padà. Òun náà ni Dáfídì ló fi ọ̀rọ̀ lọ. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ kẹjọ orí 30 yẹn, Sámúẹ́lì kìíní orí 30 yẹn. Ó ní Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa wípé kí èmi kí ó lépa ogun yìí bí? Èmi lè bá wọn. Ó sì dá lóhùn pé lépa, nítorí pé ní bíbá ìwọ ò bá wọn, ní gbígbà ìwọ ò sì gbà wọn. Kí ni ìkólọ rẹ? Ṣé ìyìn tó dé bá yìí náà lọ wá ronú sí, tí ọkàn rẹ bàjẹ́ tó pòrúurú, torí ẹ̀ tó fẹ́ sẹ́ ìgbàgbọ́ rẹ? Má ronú, má ṣe jẹ́ kí ìkóríta tó wà yìí kó jẹ́ òpin rẹ. Bí èèyàn bá ṣubú, èèyàn máa dìde ni. Ibi tá a ṣubú sí àìkú síbẹ̀. Ìṣubú la pé kì í ṣe pé o kú,
ó sì wà láàyè ní ìkóríta tó bára rẹ̀, ó yá dìde, múra rẹ̀ ní ọkàn le. Ìkóríta míì máa wà tá ò rí ẹnìkan tí ó gbà yàn yànjú, kàkà kí wọ́n gbà yànjú gan wọ́n tún dá ọ lẹ́bi ni, wọ́n á ní ta ni. Ó tiẹ̀ jẹ́ aṣíwájú, wàá dé ìkóríta kan mí, àwọn ọmọ ẹ̀yìn gbogbo wọn, ìwọ ni wọ́n di gbogbo ẹrù lé lórí, ìwọ ni wọ́n da gbogbo ẹ̀ lé lórí. wọ́n á tí ọba ṣe òun náà, ṣé bóun náà ló ṣe báyìí, ṣé bóun náà ló ṣe báyìí. Ta ni wọ́n fẹ́ ro tiẹ̀ fún? Ẹlẹ́dàá rẹ ni. Jésù ló bá sọ̀rọ̀ ayé rẹ. Dáfídì wá béèrè pé olúwa bo ni kí n gbà ní ìkóríta yìí, ṣé kí n lépa ogun yìí? Wọ́n náà béèrè kí ni tó kàn. Olúwa kí ni tó kàn? Kí ni ìgbésẹ̀ tó fẹ́ kí n gbé? Wàá múra rẹ lọ́kàn le. Má kú sórí ìṣubú yẹn, má kú sórí ìṣòro yẹn. Ẹni tí bẹ́ẹ̀ sọ wípé ó ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, ó lágbára rẹ ò tó nǹkan. Bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, ó ní kí ni agbára rẹ ò tó nǹkan. Òun àwọn bíríkì kan wà ní ìgbà tí mo wà kékeré ni mo ti fi òwe ìsọ́kàn. Ó ní it's only the determined that can survive here, not the talented. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní ẹ̀bùn tó ní oríṣiríṣi opportunity, ṣùgbọ́n kàkà kí wọ́n ṣe ìpinnu, ìgbésẹ̀, ìwúra ẹni lórí ẹ̀bùn yẹn, wọ́n wà máa mi rẹ́ni ràn mí lọ́wọ́ ni, mi rẹ́ni ràn mí lọ léèwé ni, mo fẹ́ ṣe báyìí, èmi náà bá dirun ìbádùgbà. Kí ni ìjọ fúnra rẹ gan ní ìwúrí? Ọ̀rọ̀ tí àkókò yẹn ẹnu iṣẹ́ kíkọ́ wọ́n fi mí sí, mo sì fẹ́ kàwé ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ rán mi. Mo fẹ́ kàwé, mo wá gbìyànjú owó oúnjẹ tí mò ń jẹ, mo wá bẹ̀rẹ̀ sí ní sèfù ẹ̀, mo tún fi ń lọ sí extramural tí mò ń lọ yìí. Àwọn subject tá a bá ti sanwó ẹ̀, olùkọ́ lè wá síta. Alẹ́yìn tẹ́ ẹ̀ sanwó kíláàsì, ó yẹ jáde. Ọ̀gá mi ń gbà yẹn tó jẹ́ teacher tí máa kọ́ wa, á wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan. Ó wá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, ó ní look my friend, ó ní why did your parents born you and they cannot send you to school? Ẹ mọ̀ pọ́nrọ̀ ńlá nìyẹn. Kí ni táwọn òbí ẹ bí ẹ nígbà tí wọ́n mọ̀ pé ò lè ran ẹ lọ léèwé, kí ni wọ́n bí ẹ fún? Ó wá sọ̀rọ̀ kan tó wú mi lórí. Ó ní it's not a sin to born into a poor family, but it's a sin for you to remain poor. Ibi tèmi náà ti wá yára mi lọ́gbọ́n nìyẹn, tí mo yára mi ní ọgbọ́n. Gbólóhùn yẹn sink sínú mi wípé mi ò ní kú sínú ìyàsẹ́, mi ò ní kú sínú òṣì yìí, mi ò ní kú sínú ìpọ́njú. Èmi náà wá mo bẹ̀rẹ̀ sí ní wú ara mi lórí, mo bẹ̀rẹ̀ sí ní fúnra mi ní ìdánilẹ́kọ̀ọ́ nínú Olúwa. Kí a máa ní self-pity, wọn ọ̀rẹ́ ni ràn mí lọ́wọ́ ni, èmi náà bá ṣe báyìí. Self-pity ẹ̀mí burúkú ni o. Má jẹ́ kó wọnú ayé rẹ. Ìkóríta tó wà yìí, ọmọ Ọlọ́run láti dìde kó tẹ̀síwájú ni. Má sùn sí ìkóríta ìrẹ̀wẹ̀sì, má kú sí ìkóríta ìrẹ̀wẹ̀sì. Níṣe ni kó gbéra sọ, kó tẹ̀síwájú, kó fi ọ̀nà, bíbélì wípé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, gbẹ́kẹ̀lé pẹ̀lú, o yóò ṣe kí ni? Yóò múṣẹ fún ọ. Kò sí ìrìn àjò téèyàn wà láyé yìí téèyàn yìí dé ìkóríta iyèméjì tiẹ̀. Kò sí ìgbéga tó fẹ́ ní tó ní dé ìkóríta discouragement. Nǹkan kan fẹ́ discourage ẹ, ìwọ ló encourage ara ẹ. And David encouraged himself in the Lord. Ó láti encourage ara ẹni. Kò sẹ́ni tí ó encourage ẹ, wọ́n encourage ẹ kéèyàn ṣe rere o. Wọ́n encourage èèyàn kéèyàn ṣe rere. Ìwọ ló encourage ara ẹ. In fact, wọ́n bínú David bí pé wọ́n fẹ́ pa á, ṣùgbọ́n ó sọ wípé òun ò ní kú sínú eléyìí. Ó ṣubú, ó wá bẹ̀rẹ̀ sí ní self-pity. Wàá tún dìde ni. Bí èèyàn bá ṣubú, yìí máa dìde ni. Wàá encourage ara ẹ, wàá wúra ẹ lórí, wàá yára ẹ lọ́gbọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run, wàá sì tẹ̀síwájú, wàá sì kẹsẹ̀ járí. Rántí orin kan. Orin yìí, àkókò tí mo ń la nǹkan kọjá ni mo kọ o. Ó ní má ronú mọ́ o, ìwọ ọ̀rẹ́ mi, kànìyàn rẹ lé Jésù mi lọ́wọ́, bógun bá lé o, kó gbàdúrà, it will soon pass away. Mo lágogo idẹ kan tí mo fẹ́ fún ọ, pẹ̀lú ọ̀rọ̀ kan tí a kọ sára rẹ̀ pé it will soon pass away. Ọba kan wà láyé àtijọ́, ìṣòro tó ní ó ṣe iyebíye, bínú rẹ̀ bá dùn, adùn làdójú, bíbànújẹ́ dé, aṣọ retínú, ọ̀rọ̀ yìí lágbára. Amágogo idẹ o, atọ́ba lọ́rẹ, pẹ̀lú ọ̀rọ̀ yẹn o tí mo ṣàkàwé. Lọ́jọ́ ìbànújẹ́, àwàgogo idẹ, lọ́jọ́ ayọ̀ o, àwàgogo idẹ. Kí làgogo sọ o, lọ́ba ṣèrántí, it will soon pass away. Aya ló kọ̀ ọ́ sílẹ̀, má rora rẹ pin. Ọkọ ló kọ̀ ọ́ sílẹ̀, má rora rẹ pin. Jésù lálábàárò tó lè bá ọ ṣe, it will soon
pass away. Ọmọ lòun wá, ó ti délé ayé pẹ́, má rora rẹ pin. Ọba tó dọ́ ti àná aṣèrántí rẹ o, wàá finú ṣoyún, wàá bímọ lémọ, sáti gbàgbọ́ ni ètò ẹ̀sùn. Pass away, má ronú mọ́ o, ìwọ ọ̀rẹ́ mi, kàníyàn rẹ lé Jésù mi lọ́wọ́, gbógun bá lè o, kó gbàdúrà ètò ẹ̀sùn. Pass away, kò sí ní tó ṣe ọ́ tí ò ṣe èèyàn kan rí, yóò kọjá lọ náà ni. Bọ́ ọ bá ti wo aago yẹn ní ọwọ́ rẹ̀ á sọ pé it will soon pass away. In tó ń là kọjá yẹn, àkókò yìí yóò kọjá lọ, ìgbà míì yóò tún dé. Bọ́ ọ bá wá ti wá para rẹ̀ kí ìgbà ọ̀tun yẹn tó dé, kí wá lè rí rẹ̀, kí lè rí wíwá sáyé rẹ̀ já mọ́. Nítorí ìdí èyí ló ń láti máa fúnra rẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ kí o máa wúra rẹ̀ lórí nínú Olúwa, múra rẹ̀ lọ́kànlé nínú Olúwa bí Dáfídì ṣe ṣe. Lóòótọ́ wọ́n kọ̀ndẹ́ẹ̀mù, odidi ìjọ tí ẹ̀ kọ̀ndẹ́ẹ̀mù, wọ́n lé ọ jáde nínú ìjọ yẹn, ọwọ́ ló fẹ́ lọ kú, Ọlọ́run fẹ́ lọ pokùnso. O ń láti múra rẹ̀ lọ́kànlé. Àwọn èèyàn Dáfídì, àwọn ọmọ ogun ẹ̀yìn ẹ̀ ní àwọn fẹ́ sọ lókùtà pa yìí, wọ́n ti rò pin ní ta ni Dáfídì fẹ́ ro tiẹ̀ fún ní ìkórìtà yẹn, ṣùgbọ́n mú ara rẹ̀ lọ́kànlé nínú Olúwa. Àmọ̀ràn mi rèé o, má kú sórí ìwẹ̀rẹ̀wẹ̀sì, mú ara rẹ̀ lọ́kànlé, mú ìgbàgbọ́ rẹ̀ kó ṣe gírígírí. Bí ìrìn àjò ayé yìí ó máa ń lọ sókè, ó máa ń lọ sódò ní ìkórìtà tó bá wá bára ẹ ní àkókò yìí, ọmọ Ọlọ́run ó ń láti dìde gẹ́gẹ́ bí akọni nínú ìgbàgbọ́, má jẹ́ kí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì kó borí rẹ̀. Wàá gbàdúrà, Olúwa ní ìkórìtà tí mo wà yìí, fi ọwọ́ àánú rẹ̀ fà mí lọ́wọ́ sókè. Ìkórìtà àròpin yìí, ìkórìtà tí wọ́n ti rò pé mi ò lè jẹ́ èèyàn yìí, Ọlọ́run ò wá dìde bá mi pàdé pẹ̀lú ọwọ́ ìyanu rẹ̀. Ṣé ọ̀nà àbáyọ fún mi níbi tí wọ́n ti rò pé kò sọ́nà. Olúwa ṣe ọ̀nà àbáyọ fún mi, kémi náà láyọ̀ kí n yìn ọ́. Gbogbo ẹni tó ti ìkórìtà tí wọ́n ti kọ̀ mí lẹ̀, níbi tí wọ́n ti kọ̀ mí jẹ́ lọ jọba lé wọn lórí. Wọ́n lé Jẹ́fítà jáde, wọ́n ní ọmọ àlè ni, wọ́n lé jáde kó lé bàbá rẹ̀. Ó padà, tó bá jẹ́ kó ti pokùnso ti parẹ́, kò lè padà lọ jẹ mọ́gàjí lé wọn lórí. Òun ló tún lọ jẹ mọ́gàjí ìdílé yẹn. Níbo la ti kọ̀ sílẹ̀, níbo ni wọ́n ti lé ọ lọ. Ó padà lọ bẹ̀, ó lọ jọba ńbẹ̀. Ó padà lọ bẹ̀, ó lọ jẹ mọ́mì lé wọn lórí. Ó padà, ó lọ jẹ wọ́n á ní bàbá lọ́lọ́run fi wọ́n ṣe nínú ìdílé yìí. Ọlọ́run ní gbèyàn débẹ̀ o, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe máa rí. Àdúrà rẹ̀ ó sì gbà, yóò sì dára fún ọ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run, láti ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonnet Street, Suite 106E, Houston, Texas 77099. Ní gbogbo ọjọ́ Sunday, aago 9:30 ní Sunday school bẹ̀rẹ̀. Ẹ jẹ́ a jọ pàdé. Gbogbo Sátidé kẹta òun la máa ń ní orí òkè àdúrà nínú ìjọ yẹn látago 9 àárọ̀, àgbà títí di aago 12 ni. Olúwa bá ọ pàdé. Ẹ lè pè mí lórí aago lórí +1 281 857 3658. Bọ́ bá ti wá sí Amẹ́ríkà, ìjọ rẹ tó ti worship nìyẹn o. Yóò dáa fún ọ. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Jésù Olúwa wa. Àmín.